Ogbologboo Adigunjale ní Dayo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì ló fìbọn gbà lẹ́kọ̀ọ́. Ọjọ́ orí géńdé tẹ̀ ń wò nínú fọ́tò yìí kò ju ẹni ọdún mẹ́rìndínlógójì 36 lọ. Dayo Jimoh ló porúkọ ara ẹ̀, àmọ́ iṣẹ́ tó ń fìbọn ọwọ́ rẹ̀ ṣe lágbára gidi. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì lòun àtàwọn ẹmẹ̀wà ẹ̀ méjì kan táwọn ọlọ́pàá sì ń wá lọ́wọ́ fìbọn gbà. Ibi tí wọ́n ti ń wa ọkọ̀ ọ̀hún níwàkuwà láti sá lọ làwọn agbófinró ká wọn mọ́ tọ́wọ́ fi tẹ̀ ẹ́. Bá a ṣe gbọ́ nínú àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin ṣe f'Aláròyé lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹta yìí, ó ní níṣe làwọn adigunjalè yìí múra bí èrò tó fẹ́ wọkọ̀ táwọn náà ṣe bí èrò níbùdókọ̀ Òjòdú-Bẹ́gà lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 11 oṣù kẹta yìí. Ó ní inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry kan tó jẹ́ ẹ̀yà tọdún 2005 ni wọ́n ti bọ́lẹ̀. Wọ́n rọra páàkì ọkọ̀ tí nọ́mbà rẹ̀ jẹ́ KRD 958HS náà síwájú díẹ̀ ni wọ́n bá fẹsẹ̀ rìn gba ọ̀dọ̀ àwọn èèyàn kọjá. Kò pẹ́ sásìkò náà ni wọ́n ká onímọ́tò kan mọ́ tí wọ́n sì fìbọn gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà nídìí onítọ̀hún. Toyota Corolla tó jẹ́ ẹ̀yà tọdún 2003 ni nọ́mbà rẹ̀ ní BDG 946GZ. Ibi tí wọ́n ti fẹ́ máa kó àwọn ọkọ̀ méjèèjì sá lọ làwọn ọlọ́pàá ikọ̀ ayárabíàṣá Rapid Response Squad RRS tí wọ́n ń pàtíróòlù ti kẹ́fín wọn ní nǹkan bí aago 2:30 òru ọjọ́ náà ni wọ́n bá súnmọ́ wọn láti béèrè ohun tí wọ́n ń wá kiri lọ́gànjọ́ òru, torí Yorùbá bọ̀ wọ́n ní ìjàkùmọ̀ kì í rìndé ọ̀sán, ẹni abíire kan kì í rìn ru. Àmọ́ báwọn eruukú yìí ṣe fura ni wọ́n bẹ́ dànù. Wọ́n fi ọkọ̀ méjèèjì sílẹ̀, wọ́n kì eré burúkú mọ́lẹ̀. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá náà gbá fi yá wọn. Ńlọ́wọ́ bá tẹ Dayo, àwọn méjì yòókù ráàyè sá lọ. Lásìkò ìwádìí ni Dayo jẹ́wọ́ pé adigunjalè làwọn. Ó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ táwọn bọ́lẹ̀ nínú ẹ̀ àdúgbò Òròǹṣòkí làwọn ti fìbọn gbà á lálẹ́ ọjọ́ náà. Làwọn fi sá wá sí àgbègbè Òjòdú-Bẹ́gà pé káwọn tún ṣáájò díẹ̀ sí bóyá àwọn yóò tún rí ọkọ̀ kan gbà. Èkejì táwọn jí gbé ọ̀hún lọ́wọ́ pálábá àwọn fi ségi yìí. Hundeyin ní àwọn ti ṣàyẹ̀wò lóòótọ́, àṣírí sì ti tú pé àwọn kọ́ ni wọ́n ní mọ́tò. Ó láwọn ti taari afurasí ọ̀daràn yìí sí ẹ̀ka iléeṣẹ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ fún ìwádìí tó lọ́rìn. Bẹ́ẹ̀ lọ̀gá ikọ̀ RRS CSP Ọláyínká Ẹgbẹ́yẹmí ti pàṣẹ fáwọn ọmọọṣẹ́ ẹ̀ láti túbọ̀ wá gbogbo kọ́lọ́fín ibi táwọn tó sá lọ lè farapamọ́ sí kí wọ́n lè mú wọn. Wọ́n ní káwọn tó bá ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n fi nọ́mbà rẹ̀ léde yìí kàn sí olú iléeṣẹ́ ọlọ́pàá Èkó pẹ̀lú ẹ̀rí tó dájú kí wọ́n lè gba dúkìá wọn padà. Ní ti Dayo, ìrìn àjò rẹ̀ sí kóòtù níbi tí yóò ti gba ìdájọ́ ìwà adigunjalè tó ń hù ti bẹ̀rẹ̀, yóò sì balẹ̀ síwájú adájọ́ láìpẹ́ bí Hundeyin ṣe wí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.